Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Ò má ti gbé lọ. Ìlú le koko kọ́lọ́run bá wa sọ̀rọ̀ dẹ̀rọ̀ fún o. Tá bá wo sinimá ìlú le yìí, àwọn tá bá ti wo part 1, tá wo part 2, tá jọ ń retí part 3. Ẹ máa rí pé ó fẹ́ fara pẹ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ wa. Ṣùgbọ́n Kamo lo ọgbọ́n, ó lo ọgbọ́n àti ète láti sá fún wàhálà àbí ìdààmú tó lè kojú látàrí sinimá ìlú le tó ṣe. Kí ló ṣẹlẹ̀ nínú ìlú le? A rí ìlú tó wà tí ò lólórí, tó jẹ́ wípé àwọn ìjòyè lo àtàrí pé kò sólórí, ó kálukú ṣe bó ṣe tó àti bó ṣe mọ̀. Yàtọ̀ sí Kúránì kan tó jẹ́ wípé ìyẹn Yínká Quadri tó jẹ́ wípé òun nìkan ló yàtọ̀ nínú gbogbo àwọn ìjòyè yìí. Òun ò kì í ṣe alájẹbánu, kì í ṣèyàn burúkú. Wọ́n tún wá wò pé dandan níṣẹ́ àníká yan olórí o, náà bá gbégbèsè o, wọ́n wá olórí lọ. Bàtà máa yan olórí, wọ́n yan Jide Kosoko gẹ́gẹ́ bí olórí. Ẹ̀wọ̀n lovers làwọn wà, àwọn máa lè ṣe kíni, wọ́n máa lè mójútó ìlú in terms of pé wọ́n ti ṣe kíni, wọ́n ti wà exposed, wọ́n ti jáde káàkiri. But to our surprise, ìlú ti wá di nǹkan míì. Ó kọ́kọ́ fi fóònù ó fi fa àwọn olóyè lójúmọ́ra. Ẹ mọ̀, wọ́n lẹ́ni tó bá fẹ́ ọmọkùnrin tó bá fẹ́ jẹ iṣu ni, búrẹ́dì ni, á fi àgbàdo ránṣẹ́ sílé. Wọ́n fún wọn ní fóònù ń tàn fúnfún rírí, wọ́n gba fóònù. Látàrí èyí, eléyìí tó jó níjẹkújẹ nínú wọn ó wọ mọ́ra, ó bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ wá lẹ́nu ibi tí ọrọ̀ ajé ìlú wà, ibi tó sodo sí. Ìyẹn ti jábọ̀, ìyẹn náà dẹ̀ ní tẹ́ bá fẹ́ gba 1 million lọ́wọ́ ẹ ṣáà ti fún ní 1,000, ìmú ẹ máa rí gbà ju 1 million lọ. Jide Kosoko ó ti bẹ̀rẹ̀ sí ní ta oríṣiríṣi o, tó débi wípé ó ṣe òfin wípé àwọn àgbẹ̀ ìlú tẹ́ bá ti ń kórè kán máa kó bọ̀ láàfin lọ́dọ̀ olórí òun, pé olórí ló wá máa tà fún àwọn ìyá lọ́jà àti bàbá lọ́jà. Ó wá increase the price, ó inflate the price. Abẹ́rẹ́ pé ó jọ gàté kò jọ gàté, ó fẹsẹ̀ méjèèjì tiro. Bó tilẹ̀ jẹ́ wípé ó fẹ́ farapẹ́ tó ń ṣẹlẹ̀ láwùjọ wa, ṣùgbọ́n wọ́n ní ẹni tí ó bá ní àròjinlẹ̀ dáadáa àti tó bá rí sàkún sinimá yìí á ti mọ ibi tí ó ń lọ. Kamo lè ṣe gbogbo ẹ̀ náà kọ́ láwàdà ńgbà míì. Ìmíì máa ń wà tó jẹ́ pé ó máa ń mú ọgbọ́n wá, ara wọn náà ní eléyìí tí Kamo ṣe. Lẹ́yìn ò bá tí ì wò, ẹ tara ṣàṣà lọ sí kànnì Kamo sí Kamo State YouTube, ẹ tẹ̀ síbẹ̀ ìlú le 1, ẹ wo 2 nígbà tá a jọ ń retí 3. Tẹ́yìn bá wà lára àwọn tó ń retí part 3 sinimá yìí, ẹ kàn wá kọ síbi comment section yẹn part 3. So ẹ máa já ọ̀kan lára àwọn tí a máa kọ́ fi ránṣẹ́ sí tó bá ti dé. Tẹ́ ẹ bá wá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscription button àti notification bell so that gbogbo ìgbà tá a bá ti mú àwọn review sinimá dé eléyìí wá, ẹ máa láǹfààní. Tẹ́lẹ̀ wá ń ṣe lórí ibi ni wípé review làwa ń ṣe, bẹ́ẹ̀ ni o, lórí ìkànnì review sinimá là ń ṣe.